Ẹ káàsán mọ́. Ẹ káàsán. Bọ̀dà Súfì láti bo. Àti ìlọ́lẹ̀ Súfì wọ́n bèèrè ta. Lépa yẹn. Ẹ káàsán. Àti ìlọ́lẹ̀ kì í gbọ́ ìlú. Lépa àǹtí rẹ̀. Kálá àǹtí rẹ̀. Sọ̀rọ̀ kí lórúkọ àǹtí rẹ̀? Ọkọ̀ ni kì í gbọ́ ìlú. Ọkọ ni kò gbé nǹkan fún mi. Lẹ́kì. Ò kíni? Wọ́n láǹtí rẹ̀. Aṣọ mi rè. Yé! Fẹsẹ̀rẹ́. Kí ló dé? Ìdáhùn. Ọmọ mi rí yìí. Níbo sọ́ọ̀lọ́ mọ̀ rí? Náà sọ́ọ̀lọ́ mọ̀ rí ní ọmọ ní àti ọ̀nà gbọ̀ngbà sọ fún ọ. Kò mọ̀ rí. Kò mọ̀ rí. Ikọ̀ iná lògùn. Ọmọ mi rí yìí wá níbí o. Wá. Àtẹ̀mí bá mi. Ikọ̀ iná lògùn. Kò gbogbo ayé rẹ̀ ní kò mọ̀. Ó kò mọ̀. Aṣọ rẹ̀ o. Isi máa gbàgbọ́ tó dá mi yé. Ìyá Súfì tẹ̀mí bá mi o. Ní ìkan máa tó lè yọ. Wọ́n bá sọ wá. Wọ́n ní aṣọ wá. Ayọ̀ká. Níbo? Ayọ̀ká. Ó ti dáa. Níbo? Ìyá bá rí bíbí wọlé. Ìyáwó ń wò kó. Wọ́n bá sọ dé. Ìkọ́ bẹ́ sáàjì lọ́kì dáná. Wọ́n bẹ́ sájà. Àtò ìṣàánú mi. Tó bá dìínú, pẹ̀lú ọgbọ̀mọ sọ́nù. Jẹ́ pé ṣojú àwọn àtàmì o. Ìjọba rí bíbí wọlé. Ìkọ́ bá sáàjì. Eléyìí gbà sọdé. Máa dá sílé ayé rẹ̀. Ọkọ̀ bá tẹ̀lé mi náà gbìyànjú. Nípa máa ṣe ní ìmúlẹ̀ sẹ́yìn, tèmi bá mi. Yé bá ìyá mi ẹlẹ́kọ̀ọ́ ààyè àbí sí má gbàgbọ́ ìyá mi báyìí o. Ẹ̀jẹ̀ kí n pè yá yín ká. Àyọ̀ká ò fún. Èdè wọ́n pè yí ò mà yé mi tó o. Ọmọ ń gé. Ọ̀làǹdù ọ̀wọ̀ ló kọ́. Ẹ̀kọ́ tó ń sọ yẹn ò yé mi tó. Ẹ̀rí kan tó mọ̀ sọ fún mi pé mo ti rí sífù. Àsìjọ́ làbújá mi. Ẹ̀yin nìkan mo sì sọ lóòótọ́ ọ̀rọ̀ bẹ̀ fún. Mo sọ fún yín ní ìsìnkèlè mo dùn ní dání sọ bí sì ń lọ kó tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ gan nù. Lóòótọ́ ọ̀rọ̀ bẹ̀ mo sọ fún yín sí fún ọdún ní ṣe ní àsìjọ́ làbújá. Tí mo bá ní àgbọ́yé ọ̀rọ̀ ẹ tó wọlé sí mi lára. Ṣé o mọ̀ yí pé tí iná bá gbé nìyàn inú transformer lẹ̀jẹ̀ èèyàn máa ń lọ? Kí ni ìtumọ̀ yẹn? Wọ́n ní wípé wékéwéké bẹ́ẹ̀ lèwe máa ń ṣènìyàn. Jẹ́ kí mi ṣàlàyé o ní ìgbà tó jẹ́ pé ọkọ̀ ẹ mo ṣẹ́ẹ̀tì ẹ̀ ọ̀rọ̀. Ó ṣe bí tó kí mo jẹ́wọ́ fún yín lẹ́yìn nìkan mo jẹ́wọ́ fún. Máa jẹ́wọ́ fún mi ìwà burúkú ló wù yẹn. Tí ènìyàn bá ṣe yẹn fá kí mo máa ní lépè. Mo máa fàṣẹ pa. Ìwà burúkú ló wù yẹn. Ó fẹ́ pọ́ ọmọkùnrin yẹn sáyé ni. Kò sáàkù. Kò tí kú. Ok. Nǹkan tó ń tẹ́ àláṣiṣọ́ ṣe odidi ọjọ́ mẹ́rin wọ́n á máa jẹ́ ẹlòmíràn á jẹ́ láàárọ̀ á jẹ́ lọ. Ṣé o mọ̀ pé aṣọ téèyàn bá yá ìlòkulò lèmi ó máa ń lò? Yàtọ̀ sífù nífẹ̀ẹ́ mi náà sí nífẹ̀ẹ́ sífù. Olè nílòkulò. Ayé sífù máa ta. Máa gbọ́. Ṣé o mọ̀ pọ́pọ́ ẹ lọ́la? Ọkọ ẹ lọ́la má ṣe sífù náà lọ́la. Ayé sífù ti lé ní èyí ni sífù ní. Ògùn owó ni sífù sè. Sífù kéré-dè. Ògùn owó ló sè. Gbogbo rẹ̀ sì mọ̀. Ìbàjẹ́ rẹ̀ ń ṣe ń tẹ̀lé lọ ń tẹ̀lé sọ. N ó lọ n ó sì dé láyé tàlàfíà n ó lọ. Ọjọ́ mẹ́rin péré ni wọ́n lò tó kí mo jẹ́wọ́ fún yín nìṣẹ́ tó ti dọ̀rùn mọ́yàn lòdì. Láwọn kí n má wulẹ̀ sọ fún ìgàn pàápàá. Ó máa sọ fún mi tó ní ọmọ pé òní gbọ́dọ̀ burúkú lẹ́nu mi. Nílọ. O ò lè lọ nígbà tó ń ṣe yẹmí bàí lọ́ba má lọ o ò lè lọ o. Báwo ló ṣe máa ṣètò ọkọ ẹ̀ ọ́? Ìyá Akin, ìyá Adá ẹ kò ní sórí burúkú. Bó o bá lọ kò ní dé. Má ṣètò. Àlọ́ rámírámírá àrí Akin ìdábọ̀ rẹ̀ o. Ẹ ṣeun, àṣetò tọ́ wọ́n sọ mi kò gbà. Ìkíni. Ìwọ̀n sẹ́ẹ̀tì èmi ọ̀. Obìnrin pẹ̀lú gbogbo bí mo ṣe ń náwó lọ́wọ́ ìlérí. Wo àsìkò yóò yá kò ètò. Ìyá. Ẹ yẹ kó o ṣètò ṣùgbọ́n abiyamọ ìṣètò sórí ìkòwé ni àárọ̀ ọmọ. Wàhálà ìbò ní dé. Adé. Ibi níbẹ̀ ìrọ̀ máa parí sí. Adé. Ó ní dé láyọ̀. Ìwọ máa kú sí lórí ẹ̀. Ẹ̀jẹ̀. Má sunkún o. Obìnrin. Èèyàn máa ń ṣọkàn ọkùnrin ni o, má sunkún o, má jẹ́ ká kí ó pọ̀ o. Ojú ẹ̀ máa fọ́ o. Má sunkún o. Ara ẹ̀ náà nù ẹkún ni mo sùn. Kò dàbí sífù lọ́wọ́ tún ní kìíní yìí fún mi déédéé ni. Ẹ mọ̀ sọ pé gbére sí ọlọ́run kiri ni. Mo ṣe bẹ́ẹ̀ Àyọ̀ká padà lé. Ẹrù rẹ padà sílé. Ayé rẹ máa lọ.
tó o bá lásídẹ̀ǹtì lọ́nà sí kan. Mo dá mi ní lásìdẹ̀ntì o. Ó ti fi èpè sí ẹ́ o. Oyin ti pé èpè ò lè mú mi mú. Ó máa mú ọ. Èpè ò lè mú mi mú. Tó bá fọ́ gbárí fún ọ. Yín lọ ẹyin kan àwọn sọ̀rọ̀ ní sẹ́yìn kan sọ ẹ̀yìn ẹ̀yìn èmi lọ orí lọ mo tẹ̀ tí ń lọ gbọ́n mi sì ṣe wáyé. Àyọ̀ká ṣé kíní ìdí ẹ̀yìn ló ń jẹ́ lójú? Ó máa jò ó máa jìyàn odidi ọjọ́ 4 àtẹ̀yìn kan bá ṣerú ẹ̀fà kí màá pa.